Aláàfin yìí o, ìdílé ìlú Ọ̀yọ́, mọ́jọ́bù wa ń ro. Bí ìran bàbá Alówólódù, ìran bàbá àwọn tí jẹ Aláàfin, Òkèdèrè Ọláìwọlá, tí wọ́n ṣe fún wa nígbà yìí nígbà tó Ọláìwọlá náà débẹ̀ tó ń fún wa. Ìṣe rẹ̀ làwọn akọ yìí o, àìsí rẹ̀ mọ́ àìsí torí kò sí bẹ́ẹ̀ apá àdókò ìṣe ìṣe ká máa jẹ́ ọ̀rọ̀ àṣẹ olóòtàdì ká máa wúri òkè ọ̀dà fún èé máma ń bẹ lẹ́nu máma èé pọ̀lọ̀pọ̀ náà ń bẹ lẹ́nu lápẹ̀tẹ́ ètò oríṣi kò lè kó bẹ́ẹ̀ tó bí fóní àyà rẹ̀ àtọ́dà nínú oko ìrànwọ́ ọkọ̀ kẹ̀kẹ́ àti àwọn ọkọ̀ bíi ilé òkè mọ̀nàmọ́ná tó bí ọkọ̀ ṣàgbọ́n lórí èdè òní ìkọlù tó lóko lẹ́nu ọ̀nà àmọ́gbà kọrí oníṣàgó òkè oníkan lẹ́nu rẹ̀ àná wọ́ bọ́ sí òyò lè dá sí tọ́lọ̀ láyọ̀ bọ́ sí òyò lè dá sí tọ́rọ̀ ọmọkẹ́jú èyí ṣe bẹ́ẹ̀ wọ́n àyà tó ẹ̀fọ́ àwọn ìṣe bẹ́ẹ̀ wọ́n àyà jà owó kì àjà gbé ló ṣe bẹ́ẹ̀ dé lóbi ìṣẹ̀lẹ̀ ló wà láàrin wọ́n ti ń bọ̀ bá táyé sí ẹni ọba òbí tí ń dúdú ẹ̀ lérò bí ló ṣe tó òró kí àjà gbá àṣẹrẹ káyé ọ̀rẹ́ ìdábò kéwù òṣèlè àdìsíláàní ọmọ akéwù àgbẹ̀kọ́ ayé bàtà àlà máa jọ fẹ́ ẹ̀rú bàtà olówó rẹ̀ máa ní ọlọ́dún jẹ́ àmàlí ọ̀gbàtà àlà mọ́ àlà fẹ́rí tí ọlọ́run kò kéré bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ èmi ìgbàgbọ́ lájọ́ ọ̀dọ̀lá èmi ìmọ̀lẹ́ lájọ́ ń sìn ọ́ bàbá tó wa tọ́jà tó o sì tó mọ̀ ní orí kò fi ń tọ́ wa mọ́mọ́ ti sọ lọ.
àdé ẹjẹ mọ́ sọ ìtàn. Yáàbẹ̀ pẹ̀lú orí ayé orí òníra ayé orí òníra o ayé orí òníra ẹ̀rọ pẹ̀lẹ́ nítorí ayé orí òníra ayé orí òníra ẹ̀rọ pẹ̀lẹ́ nítorí ayé orí òníra ayé àwa òníra o ayé àwa òníra ẹ̀rọ pẹ̀lẹ́ nítorí ayé àwa òníra òkè mọ́jà yé wo nira o. Àǹtí o. Àkùkọ gàgàrà tó lórí ọ̀pẹ lọ létéńté bí wọ́n ti ń pa lára kankan àárẹ ìbíṣẹ àrẹ̀jẹ àjẹjẹ lóde olóbùnkún olóde èdè láàrọ̀ ọba àdó ẹlẹ́yẹlé aró olóde gbàgede gbàgede ilé ìdájọba àgùkọ ẹ̀rọ títí tẹ̀lẹ́tẹ̀ ẹ̀yàrá lélẹ̀ ọmọ ìwé ọkùnrin ìdílé tó ilé jẹ bí owó ilé ìwé ilé ìwé ilé ọdún tá a wá sí ní òní Olódùmarè yóò bá ní mú lọ ilé àṣẹ yóò bá ní mú lọ ilé àṣẹ ata òrìṣà kò ní parẹ́ o kò ní parẹ́ o adúgbò lọ́dọ̀ Láyíwọlá tó gbé àṣẹ òrìṣà yẹn kalẹ̀ níbi tó kọjú sí Olódùmarè bá ní bọ̀rọ̀ kẹ ẹ̀yìn tó fi ilẹ̀ bá má jọ bàjẹ́ àwa ẹ̀mí rẹ̀ náà ní sáà. Ìbá wa náà gbogbo lọ́balọ́ba lóyè ládé tó wà nínú Ọ̀yọ́ májè wọ́n yàn fún gbogbo àgbààgbà gbogbo àwọn ọ̀tọ̀kùn ní ìlú tí a ìlú májè pé wọ́n kú báyìí ká òrùn wọn sásọ ọba tí ó wà á ti olórìṣà tí ó borí ìtẹ́ dákun yàn fún wa sọ̀rọ̀ bá ní ṣe ìgbà bá ń ṣe ìfọ́ àwọn bá ń ṣe ìfàyà májè ọ̀yà máa wà lọ́wọ́. Dr. Paula Dapòjẹ́mi rè ogun èrè tó ń ṣe wá nínú Ọ̀yọ́ májò pé bá Adéjàre Àdìsá tí wọ́n sì gbé olórí rẹ̀ dàpọ̀ ọ̀sẹ̀ bàjẹ́ o gbogbo àwọn tí a wá jẹ́ lẹ́ka lóyè jẹ́ tí wọ́n wà ní ẹ̀rọ bàbá dàpọ̀ májò bàjẹ́ fún gbogbo rẹ̀ ẹni pé mo mú kòjé májò kòjé mẹ́jà kòjé dání tó ń bẹ̀ gbọ́jẹ bẹ́ẹ̀ nílẹ̀ Ọ̀yọ́ yóò máa tòrò ní bí omi àwúrọ̀ mo ní bẹ̀ gbọ́jẹ bẹ́ẹ̀ tó. Bàbá wa lọ́dẹ bó jẹ́ bá kórè yẹ yá ọ̀sùn.
sí